Ọlọ́run ní jẹ́ ṣubú gbogbo èèyàn kọ́ ní fẹ́rẹ̀ tí ń bẹ nú ayé wọ́n sì ní bínú rẹ̀ dà bí ọ̀dá sọ̀rọ̀ ẹnu rẹ̀ ká gbọ́ ebi tó ń wí náà ló ń wí ọ̀wá ni wọ́n mú ọ lájẹ́ wọ́n á sẹ́ mọ́ mú ọ lájẹ́ sọ́ọ̀sọ́ ń tọ́ dáa ni ó ní wọ́n mú ọ lálábùrú sọ́ọ̀sọ́ ń tọ́ dáa ni àfáà yìí ọwọ́ àyàn lọlé olùsọ̀tàn lẹ́lòmí fìtínà ni ó máa dálẹ̀ sílùú àmọ́ níta ẹ bá gbọ́dọ̀ àbọ̀ oníkíjìpá kódà omi ń bẹ ọ̀nà ọ̀kan tọ̀ fèyí òun lẹ̀ kí ló dé hàn ẹ̀yìn wà sí èèyàn gbọ́dọ̀ ẹnu ẹ̀yìn níwà sí ìdílé bẹ́ẹ̀ kí nǹkan mọ́ bá wọ́n lè wo pé bóyá lẹ́yìn wọn ó wúwo bóyá yóò wúwo. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما bàbá àwọn Muhammadu tí wọ́n darí ètò Ọlọ́run bá san yín lẹ́san rí àmín àwọn àfáà tó kálù Kùránì fún wa Ọlọ́run bá dúpẹ́ fún yín àmín bàbá wa àgbà tí wọ́n ṣàdúrà bẹ̀rẹ̀ fún wa tó nípa wọn náà wà ní gbogbo àdúrà níjòkó yìí bàbá wa Jánásí àgbà ẹ̀ ní sàárẹ̀ àárẹ̀ ò ní ṣe yín ẹkú àtẹ̀lé àwọn àgbàlagbà ẹkú àwòkọ́ṣe àwọn àgbàlagbà ẹ bá bí wọ́n ti ń ṣe é sì ń bá wa láàmú gbogbo àwọn àfáà tó ka Qasaid Ọlọ́run bá wa dúpẹ́ fún yín ọ̀sán yín lẹ́san rí o àmín nínú àyà kan tá àfáà tó kálù Kùránì fún alẹ́ kan ké ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي إن الذين قالوا ربنا الله ثم استقاموا Ọlọ́run dájúdájú àwọn tí wọ́n sọ pé Ọlọ́run lọ́lọ́run wa ثم استقاموا tí wọ́n wá dúró déédéé tí wọ́n dúró dáa tí wọ́n gba Ọlọ́run gbọ́ ní gbígbọ́ ti síkásọ lẹ́nu wọ́n gbà gbọ́ tọkàntọkàn wọ́n wá tún dúró déédéé bàbá àgbà tí bàbá wa yìí ń jẹ́ àlífà fún ara àwọn tí wọ́n ní istiqama pẹ̀lú Ọlọ́run innal ladhina qalu rabbuna Allah àwa máa gbọ́ làbárí àfàlàbí oníkíjìpá ìtàn tó jìnnà sí ọjọ́ orí wa yányán ni o àmọ́ ìtàn tó mú bàbá oníwàásí àgbáyé pàtàn nípa èèyàn ó ti dìtẹ̀ èèyàn ńlá ó ti dìtàn tó jìnnà nítorí pé déédéé ìgbà tí wọ́n ń wí ni ó ti di pé ó ní déédéé ẹni tí rúgbà ni ó sojú Allahu Akbar a jẹ́ pé ilé Àlàájì àgbà àti inú ilé wa yìí ilé oníkìjìpá ti ń bẹ ti pẹ́ akílẹ̀ oníkìjìpá pẹ́ kó ara fẹ́ra kù àwọn akílẹ̀ ara àgbàjì ilé Àlàájì àgbà pé a kó ara fẹ́ra kù innal ladhina Ọlọ́run dájúdájú alladhina qalu rabbuna Allah àwọn tí wọ́n sọ pé Ọlọ́run lọ́lọ́run wa tí wọ́n wá dúó déédéé ìdúó déédéé la pàdánù rẹ̀ nínú ìgbà tá a wà yìí ìdúdó déédéé làwọn tá à ń pè lẹ́ni Ọlọ́run láfírí wọn pè wòlé Ọlọ́run orin tá a bá ń kọ lẹ́ẹ̀kan mo ní ó dáa dúró ní ìbọnú Al-Qur'an orí kò sígbà tẹ́rù yẹn máa bà mí àfẹ́ ga láyé àfẹ́ hàn láyé àwọn tó hàn àwọn tó ga láàárọ̀ kù wọn sin pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ yìí afẹ́ bàbàrà láyé afẹ́ kún wọn máa pàfà wa ẹwà wùntọ́ ẹwò bí tí ń rí táwa náà bá wá lọ tá a bá wá bọ̀ á wà bá àwọn títí wọn bá wá lọ jẹ́ àwà bàbá wòlíì Ọlọ́run ni bàbá yìí wòlíì Ọlọ́run ni bàbá yìí àwọn bá wọn tí wọ́n lò gbé sí ayé jẹ́ àwọn padà ń pè wọ́n wòlíì Ọlọ́run àwa tá à ń sìn bẹ́ẹ̀ nù ayé lónìí làwọn lé gíga yìí.
ربنا الله wọ́n ní Abu Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu sàábí ńlá náà sàábí ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ló ṣèrìn àjò níjọ́ kan tó ń lọ pẹ̀lú ìyàwó rẹ̀ ara wa ń ṣe bákanbákan ara rẹ̀ padà ọ̀yá yìí kọ̀mọ́ bí tí ń ṣe òun ojú rẹ̀ change ìyàwó rẹ̀ wá ń sọ pé ìwọ baálé mi ó sì àtọ̀ ọlọ́mọ màjọ jẹ́ bẹ́ẹ̀ kẹfẹ́ mà kú sírù yàyìn bẹ́ẹ̀ bá kú sírù yàyìn ta ni ó sin yín ta ni ó kírun sí yín la ẹbí yín nìkan náà láríra wa ọ̀rẹ́ nìkan Abu Dharr wá ní tí mo bá kú sí yàyìn ní kú lẹ̀lẹ̀ tí mo bá kú sí yàyìn ní kú lẹ̀lẹ̀ ó nítorí ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ń sọ fún wa níjọ́ kan èmi àti lágbájá tàbí ọjọ́ sàábé ajáwà méjì ànábì wa ní ẹrú Ọlọ́run ẹnìkan bẹ nínú yín o yóò kú síbi kan tí ò ní sẹ́nì kankan bẹ̀ àmọ́ o àwọn ńláńlá náà sàábé ni wọ́n kírun sí la kódà aṣọ ńláńlá ni wọ́n fi sin ó ní wọ̀yàwó mi fọkànbalẹ̀ ẹni ànábì jọ wí fún àti kú èmi ni mo kú ẹ̀mí mi gbà pé yọ ọ̀sẹ̀ innal ladhina qalu rabbuna Allah ẹ dákùnjẹ ẹ wo ànábì ti kú o kò sí ànábì láyé mọ́ ẹ wo ìgbàgbọ́ ẹ wo gbàgbọ́ ọwọ́ ni mo gbàgbọ́ wípé níta ànábì wí wọ́n sẹ̀ àkọ́kọ́ ni pé ìgbàgbọ́ rẹ̀ kọ́kọ́ yàtọ̀ sí tiwa ó ti sọ̀rẹ́ndà fún kú kò sọ pé Ọlọ́run ní jẹ́ èmi ilé kókó ń tágbé èmi ní kú ìdílé kò sí ti jẹ́ bẹ́ẹ̀ ní mà pé yìí làwọn ọ̀tá fẹ́ gbà yọ ìdílé àwọn sallallahu alayhi wa sallam ridwanullahi ta'ala alayhim Ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn àwọn tí wọ́n sọ pé Ọlọ́run lọ́lọ́run wa tó mastaqamu wọ́n wá dúó dọ́lọ́run wọ́n dúó déédé bàbá àgbà Sheikh Alabi Oníkejìpá Sheikh Abdullah gbogbo ń tà gbọ́ nípa wọn ẹ wo bí wọ́n ti fi ìmọ̀ tọrẹ ẹ wo bí wọ́n ti fi ìmọ̀ ṣe sàárà ìfìmọ̀ ṣe sàárà ìfìmọ̀ tọrẹ lọ́lọ́run máa ló fi dá òkọ wọn dúódò ní Allahu Akbar ní bàbá yìí fi ń jẹ́ àlífà wọn nínú léhùn àlùbáríkà rẹ̀ fi ń pọ̀ sí tí wọ́n já sí pé ojúlé kọ̀ọ̀kan nínú tí jẹ́ Oníkejìpá ilé àlùbáríkà rẹ̀. Allahu Akbar innal ladhina qalu rabbuna Allah àwọn ọlọ́pàá bí wọ́n bá gbókùn kíní tí wọ́n gbókùn kejì inú wọn a máa dùn a jẹ́ pé ilé Oníkejìpá ilé olókùn púpọ̀ ni ilé Alhaji àgbà ilé iṣẹ́ Adam àyíwẹ̀ ẹ̀kọ́ ẹ̀wùn tọ́lọ̀ ń ṣe sínú ilé náà ilé afá àgbà Tajul Mu'min ẹwà àwọn tọ́lọ̀ ń ṣe sínú ilé náà tí ó sì ní dúró tí ò ní pín pẹ̀lú òkú Ọlọ́run ẹ̀sìn máa ń sáánú afá dáadáa yìí ta ni ó dúó tọ́lọ́hun báwọn bàbá tàná yẹ ṣe dúó wọ́n fẹ́ràn àwọn Alhaji àgbà bàbá Alabi Oníkejìpá gbogbo wa la gbọ́ ìfẹ́ tí wọ́n ní sálàjì àgbà bífẹ́ náà ti pọ̀ tó bífẹ́ náà ti tóbi tó kí wá sàlájì àgbà nìkan nípa ti mọ̀ ṣe gbogbo kálukú wa ibá gbọ́tàn ní wọ́n bá gbé kẹ̀kẹ́ wọn tí wọ́n bá jáde bí èèyàn bá pàdé wọn tó ní à ń bọ̀ wá kéwú ni wọ́n sì dúró mọ̀ pé wọ́n mọ̀ gba kéwú bẹ̀ wọn náà ọ̀rọ̀ já máa ń já wọlé ká lè kéwú kọ bí wọ́n bá ti bá wọn tíra ò lọ fẹ́ ké ọya máa wọ́n mọ̀ ké báwọn náà bí wọ́n ti lo ìmọ̀ wọn nù bàbá máa sọ pọ̀lọpọ̀ fún wa àmì máa sọ pọ̀lọpọ̀ fún wa wípé àtẹni ọ̀rántí àwọn àgbàlagbà yìí àtẹni tí ọ̀rántí wọn Ọlọ́run fi iṣẹ́ eré tí wọ́n ṣe lára wọn jẹ́ kíkẹ́ ó fi máa bá wọn jẹ́ kẹ́ ọ máa fi bá wọn ni. Àmín.
torí wọ́n sáwàdà kan pẹ̀lú ga àwọn ilé ibi báyìí bàbá mi lọ́kọ́ wọn kéwú àwọn bàbá àwọn lágbájá bàbá mi lọ́kọ́ wọn kéwú mo tọ́ sẹ́rí pé ìkẹ́ ọlọ́run tí bàbá iṣẹ́ tí wọ́n ṣe níṣẹ́ ìkẹ́ sọ́dọ̀ ọlọ́run sẹ́rí pọ́pọ̀ òun náà lọ́lọ́run fúnra ara rẹ̀ ló fi retain ó kọ́ wọn dòní torí gbogbo kálukú wa làmọ́ sábà wò pé gbẹ̀ni ọkọ́ lè kéwú ẹni ó ṣe nǹkan kan nìkan ní retain ẹ dákun jàmá ibi tá à ń lọ jìnnà lágbájá kọtíra lágbájá ò kọtíra lágbájá ń ṣe wáàsí lágbájá ò ṣe wáàsí lágbájá ń ṣe wáàsí lérí rédíò àbí ń ṣe lérí kí n social media àbí àgbà wípé ṣé bí à ń retí ká hàn lọ́dọ̀ èèyàn ni sáà mà báwọn tó ṣèyí wọn hàn lọ́dọ̀ Ọlọ́run. ọ̀dà àfààní wà lárúgbà ọmọ ṣe é ṣe ń bẹnu àwọn sẹ́kàn nígbà tá a fa ń sọ̀rọ̀ pé mi mọ bí tí ń sọ̀kalẹ̀ sí ọjọ́ àsọ̀kalẹ̀ yìí ló léwu jù bàbá yóò sì yé sọ bàbá tí wọ́n máa sọ fún wa pé àdúrà gbà yọjú sí mi lọ́la inṣàlá yọjú sí mi o ọlọ́run lọ́lọ́jọ́ o wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run lọ́lọ́jọ́ ní ti ké sọ̀rọ̀ tó fẹ́ tọ́dún mẹ́wàá. àfà bí wọ́n bá ti gbọ́ àléébù kan tó bá kù díẹ̀ káàtó tọ̀ dákun mo ti pè lágbájá náà mo kìlọ̀ mo sọ fún un lórí nǹkan báyìí tí mo gbọ́n wọ́n náà tó bá ń pè é. ẹ̀yin lẹ́ ń bẹnu ayé ọlọ́run ní jẹ́ ṣubú gbogbo èèyàn kọ́ ní fẹ́rẹ̀ tí ń bẹnu ayé wọ́n sì ní bínú rẹ̀ dá bí ọ̀dá sọ̀rọ̀ ẹnu rẹ̀ ká gbọ́ ebi tó ń wí náà ló ń wí ọ̀wá ni wọ́n mú ọ lájẹ́ wọ́n á sẹ́ mọ́ mú ọ lájẹ́ sọ́ọ̀sọ́ ń tọ́ dáa ni ó ní wọ́n mú ọ lálábùrú sọ́ọ̀sọ́ ń tọ́ dáa ni àfáà yìí ọwọ́ àyàn lọlé wọ́n pé oúnjẹ dákùnjálẹ̀ bí kí wọ́n bẹ̀ dákùnjálẹ̀ wọ́n kí wọ́n bẹ̀ ọwọ́ alẹ́ni wọn lọ́wọ́ ma bá sọ̀rẹ́ ìwọ̀n fámílì àwọn sí wọn lápọ̀ tún lápò sí pé jálẹ̀ mí kí wọ́n bẹ̀ àfá bọ́ bá ti rí bẹ̀ mọ́ wà lọ mọ́ o ìyàwó àbútọ́dù Gìfárí wá ní dákun àti àìtí ẹ̀ mọ̀ bọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni kí n ṣe ó ní sórí ibi tá a wà yìí àìmọ̀ bí tí ń ṣe mí ìrójútu ẹ̀ ó dàbí pọ́lọ́jọ́ lọ́fẹ́ dé àmọ́ tí mo bá ṣe bẹ́ẹ̀ tí mo dákẹ́ gbìyànjú kó gbókù mi dẹ́ sí ọ̀nà wọ́n sì wọ́n lọ́nà sí ìbẹ́ tòsí ọ̀nà tí ẹgbẹ́ kan ni wọ́n wà nínú dájì ọlọ́run tọ̀dọ̀ wọn gbọ́ sàgbèmí dójú ọ̀nà wọ́n nígbà tí ó ṣe bẹ́ẹ̀ náà ló tọ́ ẹlẹ́rú bá mẹ́rú bá ọmọ kú lóòótọ́ gbogbo ẹni tí ń sọ pé ó bá dọ̀la akọ̀lá níjọ́ kan náà lọ́lọ́ ó pè bá. Abúzálì Gìfárí bá ṣe bẹ́ẹ̀ ló bá kú ìyàwó rẹ̀ wá gbé sẹ́sẹ́ ọ̀nà pẹ̀lú aṣọ kan ṣoṣo ń bẹ lọ́rùn rẹ̀ ìyàwó ọ̀lásọ mí ń bò mí wọ́n dẹrù kankan lọ́wọ́ nígbàtí ó yá kò ju bí ìṣẹ́jú bí mélòó lọ lọ́ba tajú kan lọ́rọ̀ àwọn èèyàn kan tí wọ́n ń bọ̀ lọ́kankan al-wafdul gafir mina sahaba àwọn sahaba kódà wọ́n ní jọ́nà Abdullahi ibn Mas'ud lọ́sáájú wọn wọ́n ní wọ́n ń bọ̀ wọ́n wá yọ lọ́kankan àwọn kan ní bọ̀ yìí sẹ́mọ̀ pé ilẹ̀ Lárúbáwá ilẹ̀ asálẹ̀ ní tí yọ́ ma wùyàn pọ̀ lọ́kankan ńgbọ̀yá tí wọ́n ń súnmọ́ ló torí wọn lọ́bá sáré pàdé wọn lọ́bá ní ọkọ̀ mi ló kú Abúzálì Gìfárí lásọ àní nǹkan táì sín ìyàyín ló kú sí gbogbo àwọn sàhábé jọ́nà àwọn onítìrà ló ń ka àwọn lé ní 30 kálukú wọn ń ṣe mùsábákọ̀ pé aṣọ mi lẹ́yìn aṣọ tèmi lẹ́yìn aṣọ tèmi lẹ́yìn wọ́n wá wẹ̀ wọ́n kírun sí la ẹni ó kú ẹ̀rí ọlọ́njẹ́ akú bí aṣọ wá wà àjọ́lá sọ́lọ́njẹ́ akú bí àwọn tí ó bù wá láṣìírí bá wà ní bẹ́gbẹ̀rún aṣọ ń bá ń bẹ lọ́dọ̀ yàn bá tí yàn bá kú síbi tí ọ̀sáwọn tí mùsùlùmí tí ó bòyàn láṣìírí àṣírí tú wọ́n wá ń díje pásọ mi láàfisín
wọ́n wá ń jìjàdù pa àwa láwẹ̀ wọ́n ń jìjàdù àwa lágbẹ́lẹ̀ wọ́n wá sin bí ìgbà tó ṣe pé láàrin ìlú gangan ló kú sí ọ̀rọ̀ kan lẹ́ àbúzárì Gìfárì gbàgbọ́ o kó lànàbì ti sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam àwa ń gbọ́ Kùránì ni ààrẹ ọkọ̀ tí ẹ̀ sọ̀rọ̀ lára wa bèlè tápẹ́ Kùránì ti sọ bẹ́ẹ̀ à ń gbá àdísì ni àdísì ọ̀ sọ̀rọ̀ lára wa débi tápẹ́ àdísì àpò ti gbọ́ náà àdísì pé yọ̀ sẹ́ bẹ́ẹ̀ àtẹ̀lé gbogbo ntá àtẹ̀lé àwọn ntá ké Ọlọ́run wa ní gbogbo àwọn tó bá ti wá dúró tọ́ Ọlọ́run bẹ́ẹ̀ tatanazzalu alayhimul malaika. Gbogbo tí bàbá fi ilẹ̀ pátá màláíkà Ọlọ́run ti ní bàbá ọmọ wọlé bàbá ọmọ bọ̀ wá gẹ́gẹ́ bí tí bàbá wa Imam Muhammad sọ lẹ́ẹ̀kan wọ́n ti sàárẹ̀ bíi pé ìbọ́yá yìí ní ó gbé bàbá yìí lọ àmọ́ nǹkan kò sí wọn ni wọ́n padà bá lọ nínú ètò àtọ̀dọ̀ Ọlọ́run wá ní wọ́n máa bọ̀ wá mo bá bàbá Mufti dúpẹ́ fọ́lọ́run níjọ́ òní pé ó sì bá yín lé tó sì pé tó bá gbogbo bí tẹ́ ẹ bá wà gẹ́gẹ́ bá ti mọ̀ yín sí ẹ máa sáré bọ̀ wálé ni Ọlọ́run wá ní ó sì déédéé pọ́ bá yín lé lálàfo gbà wọn náà ìrìn àjò pọ̀ fún wọn kódé yìí tá a jòkó lónìí yìí nísìnyí Ọlọ́run lọ́mọ tí wọ́n pàtì àbí Ọlọ́run wa fi àánú Ọlọ́run wa fi bẹ́ẹ̀ bàbá wa Sheikh Ahmad Abdullah Alabi oníkejìpá Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gẹ̀ wọ́n Ọlọ́run tó wọ́n bá àánú rẹ̀ pàdé Ọlọ́run wọlé dáadáa wọn tá a lè kà tán tí wọ́n ṣe lára gbogbo ọmọ ọlọ́mọ Ọlọ́run dákun wọ́n sábà wà ṣàánú wọn Ọlọ́run bá wà ṣàánú wọn Ọlọ́run bá ṣàánú wọn bí tí wọ́n bá kù síníwájú rẹ̀ Ọlọ́run mọ́sá fẹ́ríjì wọn Ọlọ́run bá fẹ́ríjì wọn bismillah qul huwallahu bismillahir rahmanir rahim qul huwallahu Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bàbá wa Alhaji àgbà Ọlọ́run bá mú yín dúró Ọlọ́run má dààmú yín wà dàbí àǹsá ìsìlámù lápapọ̀ Ọlọ́run mọ́sá mú wa dúró Ọlọ́run má dààmú wa Ọlọ́run mọ́sá fi wá lẹ̀ sínú kẹrẹ̀ yá máa bẹ́nu àná rẹ̀ Ọlọ́run bàbá wa Mufti àti gbogbo ẹbí Ọlọ́run mọ́sá mú wa dúró subhana rabbika wọlé wa sálọ tẹ́lẹ̀ ẹ̀dá kọ̀ ẹgbà.